Èèyàn ilé èwo lẹ ṣe o, ṣàlàáfíà ni ẹ wà, ṣé dáadáa ni mo bá yín. Gist tèní bí a ṣe gbọ́ o, allegedly o, wọ́n ní kábíyèsí sọ fún Queen Naomi pé kí wọ́n pe ọlọ́pàá sí Mariam nítorí wípé kò gbọ́ràn. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti sọ fún yín pé kò gbọdọ̀ lọ sí Àkúrẹ́ mọ́, tó ti wọ̀n ẹ̀. Wọ́n ní ṣe ló tún gba Àkúrẹ́ lọ ló ń wá Queen Naomi kiri o. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ bọ́ sínú gist èní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ èmi Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. Ṣé dáadáa lẹ wà? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn mi, tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o, so that tí n bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́lá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ó ṣe mí láàánú o lórí ọ̀rọ̀ Mariam yìí. Wọ́n ní bí ó ṣe gba Àkúrẹ́ lọ nìyẹn o. Wọ́n nígbà tó dé Àkúrẹ́, wọ́n ló ń wá Queen Naomi kiri. Wọ́n ní bí Queen Naomi ṣe pé kábíyèsí báyìí ni kábíyèsí sọ fún Queen Naomi pé kán make sure pé wọ́n pa ọlọ́pàá láti arrest Mariam. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe èní ni gbogbo wọn ti ń lọ sákúrẹ́? Ashley náà ti lọ sákúrẹ́ rí. Olórí tèmi Rónkẹ́, òun náà ti lọ sákúrẹ́ rí. Wọ́n dẹ̀ ti warn wọn several times pé wọn ò gbọdọ̀ lọ sákúrẹ́ mọ́. Ṣùgbọ́n ti Mariam yìí, ó dàbí ẹni pé bóyá òkè òwú kan tó máa ń fi dí etí, bóyá òkè bọ etí ni o, I don't know. Anytime tó bá ti sọ fún kó má lọ sákúrẹ́ mọ́ báyìí, ìgbà tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀ báyìí, ó ń gbọ̀nà Àkúrẹ́ lọ nìyẹn. Ṣé ẹ dẹ̀ mọ̀? Queen Naomi wọ́n ń ṣèyàn kan tó yẹ pé wọ́n like wàhálà. Wọ́n like agbaja, wọ́n like ariwo, jẹ́jẹ́ wọn náà máa ń lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ Mariam yìí, ọ̀rọ̀ ẹ ti sú everybody. In fact, God, there was a time tí wọ́n ní àwọn obìnrin Ilé Ifẹ̀, wọ́n lọ já ní wọ́n ní pé kò gbọdọ̀ lọ sí Àkúrẹ́ mọ́. Wípé anytime táwọn bá gbọ́ pé ó lọ sí Àkúrẹ́, nǹkan táwọn máa fi ojú ẹ̀rí kò ní like. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. Ẹ rántí ìgbà tí Queen Naomi lọ sí palace kábíyèsí tó gbọ́lọ́pàá lọ síbẹ̀, tí wọ́n wá serve gbogbo wọn ní undertaking pé wọn ò gbọdọ̀ rí Mariam o anybody nínú palace yẹn kó lọ sí school tàdé ní káwò. Ẹ dẹ̀ rántí ìgbà tí kábíyèsí gangan sign undertaking pẹ̀lú àwọn olórí wọn yìí pé olórí kọ́kọ́ ò gbọdọ̀ wá Queen Naomi lọ sí Àkúrẹ́ mọ́. Ṣé ẹ̀yin ará iléeṣẹ́ gbàgbé ògbẹ́? Ṣùgbọ́n àǹtí wa ẹ̀mù yìí wọ́n ń gbọ́ràn o. Àmọ́ nǹkan tó ń wá kiri. Kó ṣáà máa ṣe ṣóṣòṣò lákúrẹ́ yìí, ó ti mọ́ wọn lára bàjẹ́. Ọlọ́run á máa gbà wá o. Àwọn èèyàn tiẹ̀ tún sọ pé kí ló dé, kí náà ń wá kiri Àkúrẹ́? Wípé àwọn fi ọwọ́ sọ̀yà pé àwọn mọ̀ pé Mariam fẹ́ lọ dògùn sílẹ̀ fún Queen Naomi. Wípé tó bá ti ń lọ sákúrẹ́ lemọ́lemọ́ báyìí, wípé ó ní nǹkan kan tó fẹ́ lọ ṣe ni. Ẹ dẹ̀ mọ̀ pé ó ti máa ń fi ọwọ́ sọ̀yà pé ojú nǹkan ni Queen Naomi máa padà wá sínú palace. Ṣùgbọ́n gbogbo ẹ ti bàjẹ́, ó ti sunko. Nítorí wípé Ọlọ́run Queen Naomi kò fi Queen Naomi sílẹ̀ o. Ọlọ́run gbèjà wọn, ó ń fight for her battle, ó ń gbèjà wọn lọ́sàn àti lóru ni. Ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi wọn ò robi sí wọn, jẹ́jẹ́ ló ń lọ. Kò ní kán má ẹni tó jẹ́ pé wọ́n gba ọkọ ẹ̀, ó fi palace sílẹ̀ fún wọn. Àwọn tó ń gbé palace gan ni wọn ò ní dùnnú, wọn ráyọ̀, wọn ò ní fọkànbalẹ̀. Ohun tó wà ń ta ṣe ni joy full láàtẹ̀, ní ìdùnnú full láàtẹ̀. Ẹ rántí ńgbà kan tí Ashley tó ń sọ̀rọ̀ fún kábíyèsí pé òun ò mọ nǹkan tí Queen Naomi gbé jẹ fún kábíyèsí, òun ò rírú love báyìí rí, kábíyèsí ò love kọ́kọ́ nù àwọn Queen Naomi nìkan náà love. Wọ́n máa pariwo Queen Naomi, wọ́n máa pariwo Queen Naomi. Tí kábíyèsí ní dúró ná, kí ló ṣèwọ? Ṣé bínú palace ló wà? Òkè, kí ló wá ṣe ẹ́ tó tínú ẹ̀ ò dùn? Ṣé bí o fẹ́ fẹ́ mi ni, o dẹ̀ ti fẹ́ mi, o dẹ̀ wà nù palace? Òkè, kí ló wá ṣe ẹ́ tínú ẹ̀ ò dùn? Wọ́n ní kò lè dáhùn question yẹn o.
ó ṣe jẹ́ ẹni tó wà níta nínú ẹ̀ dùn ju èyí tẹ́ wà nínú pálásì lọ. Wọ́n ní kò lè dáhùn question yẹn, wọ́n ló ń sunkún ni. Ẹ rántí ńgbà tó tún lọ gbé gift àlùsì kan tó lọ gbé wá fún kábíyèsí tó fi picture Tádéníkáwò sínú gift tó ní pé òun fẹ́ present ẹ̀ fún kábíyèsí fún birthday Tádéníkáwò, tí kábíyèsí fi fọ́ gbogbo ẹ̀ dànù pé láyéláyé kó má ever ra gift fọ́mọ àwọn ọmọ àwọn ránṣẹ́. Oríṣiríṣi ìwà ni Mariam máa ń gbé yọ. Ṣé ẹ tiẹ̀ wá rí tàkúrẹ́ tó wá mú lẹ́sẹ̀ yìí? Òun ló ń bí mi nínú jù, because several times ni wọ́n ti warn Mariam ipe no, má lọ sákúrẹ́, àwọn ò fẹ́ rí ẹ lákúrẹ́. Irọ́ ni, ṣòroṣòro ó ti gbọ̀nà àkúrẹ́ lọ, ó ti gbọ̀nà àkúrẹ́ lọ, ó ti gbọ̀nà àkúrẹ́ lọ. Ọlọ́run á máa gbà wá lọ́wọ́ Mariam o. Wọ́n wá sọ pé ó gbógun lọ sákúrẹ́ ni, pé bóyá ó ti lé nǹkan sójú, pé tí Queen Naomi bá ti rí báyìí ìfẹ́ kábíyèsí máa kúrò lọ́kàn wọn. Irọ́ ló pa Mariam. Kò sí nǹkan tó lè lò tó máa ṣiṣẹ́, kò sí nǹkan tó lè lò rárá tó máa ṣiṣẹ́. Gbogbo nǹkan tó bá ń ṣe báyìí gbogbo ẹ̀ máa domi ni, nítorí pé ẹni yìí ò ṣe bí sí ẹ̀ náà, jẹ́jẹ́ ló ń lọ. Kò ní kẹ́ ẹ má fẹ́ kábíyèsí, ẹ fẹ́ kábíyèsí, ẹ fẹ́ kábíyèsí tán ẹ ní fọkànbalẹ̀. Kí ló dé? Ẹ ṣe jókòó síbi tí kábíyèsí fẹ́ yín sí. Kẹ́ ẹ fi ọmọbìnrin sílẹ̀, kẹ́ jẹ́ kó enjoy marriage ẹ̀, kẹ́ jẹ́ kó enjoy ọkọ ẹ̀. Bí a tiẹ̀ tún ṣe gbọ́, wọ́n má tún ní màmá Mariam má tún tẹ̀lé lọ. Wọ́n náà wá lọ ra gift, wọ́n láwọn ra gift fún Queen Naomi. Ṣé Queen Naomi ló kó bá yín ni? Torí ọ̀rọ̀ yóò tiẹ̀ yé mi rárá. Kí ló dé tó jẹ́ pé tí kábíyèsí bá ti ń bẹ ìjà báyìí, the next place tó máa lò làkúrẹ́? Kí ló dé? Honestly, Queen Naomi ó dàbí ẹni pé wọ́n mú ní easy fún ẹ. Tí wọ́n bá ti gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé ni, ò ní máa wá ṣòroṣòro wá sákúrẹ́. Sórí Mariam ó ní problem o. Ìwọ ń sọ pé ilé tí àwọn Queen Naomi ń gbé lákúrẹ́ kábíyèsí ló renovate ẹ̀ fún wọn. Tí kábíyèsí bá wá renovate ẹ̀ fún wọn, kí wá ní big deal náà? Ẹ máa gbà wá kẹ̀. Èèyàn ń fẹ́ yàwó ẹ̀, ó dẹ̀ tún lè ṣe fún yàwó ẹ̀. Ṣé problem ẹ nìyẹn? Ó wá ní ó ní right láti wá síbẹ̀. Ṣé lé ọkọ ẹ ni? Anyway, kábíyèsí ló fà honestly, torí ó ti yẹ kó ti fún ẹ ní divorce paper tipẹ́tipẹ́. Nǹkan tó ń ṣe nínú palace yẹn, mi ò understand nǹkan tó ń ṣe. Mi ò mọ nǹkan tó dé tó yẹ pé kábíyèsí dákẹ́ fún ẹ. Wọ́n ní kábíyèsí tilẹ̀kùn yàrá ní wàhálà pọ̀ tó báyìí, ló ń fò kiri Àkúrẹ́, ló ń lọ kiri Àkúrẹ́, ló ń lọ kiri Àkúrẹ́. Ọlọ́run aṣọ ẹ o. Wọ́n ní bí Queen Naomi ṣe pọlọ́pàá nìyẹn o. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ Queen Naomi máa ń pe kábíyèsí ní pé kán caution àwọn ìyàwó wọn. Wọ́n ní Queen Naomi pe ọlọ́pàá ní straight, because wọ́n ti sign undertaking ni pé wọn ò ní wá síbẹ̀ mọ́. And this Mariam is so stubborn, she does not listen. Wọ́n nígbà tí kábíyèsí gbọ́ pé wọ́n arrest Mariam, wọ́n nínú kábíyèsí dùn ní pé very very good. Nǹkan tí Queen Naomi ṣe gangan ló dáa jù. Èmi ò mọ nǹkan tẹ́ ń wá kiri, mi ò mọ nǹkan tó sọnù lọ́dọ̀ yín, mi ò mọ nǹkan tó sọnù lọ́wọ́ yín tó jẹ́ pé ẹ lè jókòó síbi tọ́kọ yín fẹ́ yín sí, àfi kẹ́ ẹ máa ṣe fòròfòrò lọ́lé onílé. Ṣọ́n fi ṣe yín ni? Nǹkan tí ẹ̀ ń ṣe fún Queen Naomi ẹ̀ lè gbarú ẹ̀ láìláì. Kò sí kankan nu yín tó lè gbarú ẹ̀, nítorí pé obìnrin yìí dákẹ́, kò fẹ́ wàhálà, kò fẹ́ ìjọ̀gbọ̀n. Ó fi yín sílẹ̀, ó ń wò yín, ẹ kàn fẹ́ máa behave anyhow. Ẹ fẹ́ máa treat ẹni ẹlẹ́ni, kẹ́ ẹ máa kàn behave pé ẹ kò lè mú wa, ìgbà tó bá wù wá la máa lọ sákúrẹ́. Who does that? Àgọ́ ọlọ́pàá yẹn kò yẹ kán jẹ́ kó kúrò ńbẹ̀, ó yẹ kó wà ńbẹ̀ for 1 month ni. Bóyá yẹn á kó ẹ lọ́gbọ́n. Ẹ̀yin èèyàn legist tá a gbọ́ nìtan ní ká mú wá fún yín o. Ọlọ́run á gbà wá lọ́wọ́ Mariam pẹ̀lú ṣóṣòṣò tó ń lọ sákúrẹ́ everyday yìí. Wọ́n ní bí Queen Naomi ṣe arrest ẹ̀ pẹ̀lú ọlọ́pàá nìyẹn o. Ẹ mọ nǹkan tó lè ṣe. Ẹ mọ̀ pé Mariam ó ń gbé rìn ni, ó ń gbé kinní rìn ni. So èèyàn gbọ́dọ̀ wà very very careful pẹ̀lú ìwà ẹ̀. Àfi kí Ọlọ́run ṣàánú fún wa. Queen Naomi ní agbára Ọlọ́run á bá yín fight battle yìí o. Ọlọ́run á bá yín fight battle yìí lágbára Ọlọ́run o. Ẹ dẹ̀ máa borí gbogbo àwọn ọ̀tá yín. Gbogbo ẹ̀yin etí tó ń gbọ́ mi, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi,
tẹ́ ń gbọ́ mi, tẹ́ ń like, tẹ́ ń share, òkè òkè lọ́wọ́ yín á máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ ṣé o. Please share this video, like and subscribe. God bless you all.